ohun gbogbo ló jẹ́ ṣíṣe fún ẹni tó gba Jésù gbọ́. Orúkọ rẹ̀ kò kẹ́gàn mọ́, òtítọ́ rẹ̀ ni mo dìmú. Mo gbàgbọ́ pé ohun gbogbo ní ṣíṣe fún mi nínú Kristi. Ohun tó ṣòro jù ni pé kí ẹ̀ṣẹ̀ parun nínú mi. Mo mọ oore ọ̀fẹ́ jọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ti wí. Ìwọ lè ṣe ohun gbogbo, èmi náà lè ṣohun gbogbo. Báyé bá kẹ́gàn ọ̀rọ̀ rẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run kò lè yẹ̀. Ìwọ ń fọ́ agbára ẹ̀ṣẹ̀, ó dájú pé ìwọ lè ṣe. Kò sóhun tó ṣòro fún ọ, ṣíṣe lóhun gbogbo fún mi. Ṣíṣe lóhun gbogbo fún ọ, fún Kristi agbára Ọlọ́run. Fún mi ìgbà tí mo dá túbí, tí mo sì di ẹ̀dá titun. Ẹ̀ṣẹ̀ kò lè borí mi mọ́, ṣíṣe lóhun gbogbo fún mi. Ṣíṣe lóhun gbogbo fún ọ, fún Kristi agbára nínú mi. Tàn ògo ìmọ́lẹ̀ rẹ̀ ká, kí máa wà fún ara mi mọ́. Kí n fi ọlá tí sísìn